ba ko da ta baya sai an shirya. Kwankwaso Gaba dai jagora ga addu'a ta bayan Allah. ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Gaba dai jagora ga addu'a ta bayan Allah. Ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Kwankwaso gaba dai jagora ga addu'a ta bayan Allah. Ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Kwankwaso Gaba dai jagora ga addu'a ta bayan Allah. tafiya mai nisa jirgin mu ya riga ya lola. Kwankwaso Sanyi babban gwarzo ka sha ta ba riga la haula. Kwankwaso Kai yanda ka so ga babu wanda zai maka illa. Kwankwaso Malami a siyasa kowa ya tashi dangara. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ á sọ pé finally lọ́rọ̀ ẹ̀rọ ẹ̀yìn Tinubu ó padà pín àwọn ará òkè ọya sí wẹ́wẹ́ báyìí tó túmọ̀ sí pé orílẹ̀-èdè Yorùbá ó ń dúró. Ẹ farabalẹ̀ lórí ètò lónìí, ẹ wò ó, ẹ máa bá mi bọ̀, ẹ wo ìrìn àjò tí máa gbé yín rìn tẹ́ fi mọ̀ wípé tó máa ń sọ pé ìran Yorùbá ìran ọlọ́pọlọ ni. Ẹ gbọ́, ìran Yorùbá àní bó ti wù kó pẹ́ tó tí ò sì pẹ́ mọ́ a ti délẹ̀ múṣẹ wà. Tinubu ó ti pín wọn sí méjì, ó ti ya wọ́n, ó ti ya ipò kúrò lára àlùkámọ̀ àbí kí lẹ̀ ń pè é, ó ti ya ipò kúrò lórí láàrin wọn, ó ti fa koríko burú ọ̀fà tó kúrò nínú àgbàdo kágbàdo lè bá a so mọ́. Ó ti ya Fúlàní láàrin Haúsá, ó ti yọ Fúlàní kúrò láàrin Middle Belt. Àmọ́ ká tó máa bá ètò bọ̀, ọmọ Yorùbá torí ẹni bá a lọ òun lọ bá a kú. Àwa ń bá a bọ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Ẹ̀yin báwo, a ti wí fún yín. Omi bọ́ lójú Àtíkù, ó bọ́ lójú Muhammadu Buhari. Shettima ó ń hu bí ìgbà tó jẹ́ wípé kìnnì kan ọbọ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ gbọ́, àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ míì ṣẹlẹ̀, gbogbo ẹ̀ ní farabalẹ̀ gbé ẹ̀yin lórí ètò lónìí. Ẹ̀yin olólùfẹ́ wa ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá, tẹ́ ẹ̀ bá wa pín, tẹ́ ẹ̀ ń jẹ́ kó máa pọ̀ níbẹ̀. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́, torí kò sí ètò tá a ṣe mọ́ ní ìsinyìí àbá àsọ ọ̀rọ̀ tọ́jọ́rò òṣèlú. Ọmọ Yorùbá ẹ má jẹ́ ń tàn yín, ohun tí àgbáyé ń fẹ́ gbọ́ nípa wa ni pé orílẹ̀-èdè wa là ń fẹ́, torí àwọn ìṣẹ̀lẹ̀ ibi tí ó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà rèé táwọn ò fi débi tá à ń lọ. Kò sì sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́, gbogbo wa la ti sọ láìmọye ìgbà, gbogbo wa ló sì hàn sí. Torí àmọye àwọn orílẹ̀-èdè tí wọ́n ń pín tó jẹ́ pé nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí 5% ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kò ṣẹlẹ̀ sí wọn. Ká tó wá sọ pé nínú dáadáa tó wà ní Nàìjíríà 90% ní búburú báyìí. A ti sọ pé bàbá Tinubu ṣàṣeyọrí, àmọ́ àṣeyọrí tí ó ṣe ni pé orílẹ̀-èdè Yorùbá máa kú. Ẹ gbọ́, orílẹ̀-èdè Yorùbá máa kú, a máa dá dúró lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ àwọn onílẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá tẹ́ ẹ dúró yìí, tẹ́ ẹ dúró tán látòrí Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, bàbá àgbà, olóyè Sunday Adéyẹmọ. Gbogbo ohun tèmi a máa sọ fún yín pé gbogbo ohun tẹ́ lúkúlùkù bá ní ni kó máa sà. Barrister kọrin kan nígbà kan, ó ní kí mùsùlùmí pé gbà nábì kó nígbàgbọ́ képe Jésù, bókọ ẹlẹ́sìn kan àbá aláyé, ó láwọn ti ṣẹ ní Nàìjíríà yóò. Ẹ wo bí kọ́ máa bá àwọ̀ copyright. Kò sádùá tẹ́ lè gbà fún Nàìjíríà mọ́, no more Nàìjíríà. Òun lẹ́yìn náà rí yìí, òun la jọ rí tó ṣẹlẹ̀ yìí.
wọ́n pa àwọn èèyàn, àwọn ọ̀rẹ́ burúkú tí wọ́n ń pààyàn. Ìjọba Nàìjíríà sì ní káwọn kan fún wọn nílẹ̀ kí wọ́n tún wọn Benue fún wọn nílẹ̀, ó dẹ̀ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ó dogun. Ìjọba náà gbọ́. IPOB reject federal government ranching proposal, says it is land grabbing. Ẹ gbọ́, àwọn ìjọba ilẹ̀ Ìgbò àwọn ti yarí tiwọn. Ẹ farabalẹ̀, mò ń gbé fídíò àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ ti rí wò níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mò ń gbé bọ̀ wá mú fún yín lẹ́kùnrẹ́rẹ́, tẹ́ ẹ farabalẹ̀ wò ó bó ṣe ṣẹlẹ̀, bí Tinubu bó ṣe yà wọ́n, bó ṣe ya omi tútù kúrò láàrin omi gbígbóná. Ẹ gbọ́ mi, but àmọ́ ẹ kọ́kọ́ gbọ́ eléyìí kó lè bá jẹ́ ẹ̀kọ́ fún àwọn àwa ilẹ̀ Yorùbá, pàápàá látorí àwọn ọba wa. Torí ọba ní pẹ́ lórí oyè ní lógún ọdún, ní lọ́gbọ̀n ọdún, ní lò jù bẹ́ẹ̀ lọ. Gómìnà 8 years ni ó lò. Bọ́ bá gbọ́n bí ifá tó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀, 8 years ni ó lè kó mbẹ̀ kó padà sọ títí House of Rep, ó lè kó mbẹ̀ kó di senator, àmọ́ ní ipò gómìnà ọdún 8 ni. So fúdí èyí kẹ́yìn ọba wa ó lè gbọ́ ẹgbọ́n nǹkan tí àwọn èèyàn sọ. The indigenous people of Biafra has condemned the announcement by President Bola Ahmed Tinubu proposing the establishment of cattle ranches in Abuja, the central homeland of Gbagi people, and other states across the country. The pro-Biafra group said the move is nothing but Ruga repackaged and minister land grabbing strategic clock in government policy. In a press statement released on Tuesday, IPOB spokesman Emmanuel Powerful said it is a shame that the 20th century in Nigeria, in 21st century, níbi tí ayé lajú dé yìí, orílẹ̀-èdè yìí sì wà nínú à ń kó màálù káàkiri. Pé à ń kó màálù, ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ àwọn ọ̀gbà níta wọn. Tí kò sí wọn jọ lọ́dọ̀ àwọn. Ǹjẹ́ ìran Yorùbá lè dúró? Ẹ̀yin bàbá wa, ǹjẹ́ ẹ lè gbà yín kábíyèsí? Àwọn gómìnà ìpínlẹ̀ Èkó kò nílẹ̀ o, olóhùn ó fún wọn lẹ̀. Tí ó bá máa nílẹ̀ bóyá lérí Àkòròdú tí ó fi wọ Ògùn State tàbí Bàdágìrì tó fi lọ wọ Kútọ́nù, ṣóhun ló nílẹ̀? Irú ilẹ̀ Bàdágìrì yẹn á ti ẹ̀dá, ìbáwọn màálù òun ó lè máa kó sínú òkun òun máa jẹ. Níbo ni tòǹdó filẹ̀ sí? Tẹ́ ń béèrè kí wọ́n fún yín, tẹ́ náà máa fún wọn nílẹ̀. Èyàn bẹ́ẹ̀, mo ní sáré ṣípì nìyẹn wọlé fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa, pàápàá ẹ̀yin ọmọ Yorùbá àtàtà níbikíbi tẹ́ ẹ wà. Ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ náà. Àní Tinubu ti dà wọ́n rú, ó ti tú wọn ká pátápátá tí ò látúnṣe mọ́, tó sì fi àṣeyọrí Professor Banji Akíntóyè hàn. Àgání bàbá yẹn ní máa ń kọ love letter sí Tinubu, ní máa ń kọ family letter sí Tinubu. Ok, 8 letter ní kó máa kọ̀wé sí Tinubu pé tó Tinubu mo kórìíra ẹ o, èèyàn bú ní ẹ o. Nígbà tẹ́yìn ọmọ ń bú Tinubu, kí bàbá náà máa bú. Àbí ẹ̀rẹ̀ fẹ́ gbàgbára lọ́wọ́ èèyàn. Ìwọ tó ń sọ̀rọ̀ yẹn tó bá ṣe ìwọ ni ṣé wò ó ṣe. Wọ́n ní ẹ pé wèrè lọ́kọ ìyàwó kó já rọ́nà kọjá. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá pé wèrè lọ́kọ ìyàwó ẹ lè rọ́nà lọ. Bó lẹ fẹ́ gbà lọ? Ọ̀nà wo lẹ fẹ́ gbà? Ẹ lè lọ. Bọ̀ nígbà tẹ́ bá pé wèrè lọ́kọ ìyàwó, nígbà náà lẹ́rọ náà kọjá. Ẹ wo orú àrà tó dá. Ẹ wo bó ṣe wáyé. Gàdùjé ọmọ Fúlàní ó ń jáde, Kákwáńsó ń wọlé.
Gàdùgé ń jáde kákúáṣó wọlé àní ṣoògùn àní ṣépè àní gàdúà ṣùgbọ́n ẹnu wa ò ní gbófo àlàáfíà ò lè ṣẹlẹ̀ láàrin wọn mọ́. Àwọn àgbààgbà nínú ẹ̀mí ti sọ pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá a fi ṣe tí ó fi di kíni o tí ó fi di pé orílẹ̀-èdè Yorùbá ó lọ ní ó máa ṣẹlẹ̀ òun ni kí wọ́n máa retí. Níbo lẹ fẹ́ gbé gbà? Báwo lẹ ti fẹ́ ṣe? Àtíkù ń sunkún, Buhari ń ké, Shettima ò tí ì dákẹ́ ẹnu. Gbogbo àwọn ọ̀ràn yìí Fúlàní ni wọ́n. Fúlàní ni wọ́n. Ẹ má da mí ẹran pọ̀ mọ́ tẹja. Gbogbo èèyàn làwọn Yorùbá máa ń kọ́kọ́ ń pè ní Haúsá. Ó wá ṣẹ̀ṣẹ̀ fojú hàn wípé Fúlàní làwọn ará bí yìí. Ẹ wo ìrìn àjò wọn bí wọ́n ṣe ń rìn, ẹ wo sákò tí wọ́n fọ́ọ̀mù nínú òṣèlú Nàìjíríà tó jẹ́ pé kò síbi tó dé tó ní bọ́wọ́ wọn bẹ̀. Àṣeran tí wọ́n ti rí yìí ti pẹ́ tí wọ́n ti ríran pé kí wọ́n máa kó àwọn ọmọ wọn sí sójà kí wọ́n máa kó wọn sọ́lọ́pàá ẹ̀wọ̀n ó kó wọn sí torí wọn ò kàwé. Ìran Yorùbá ohun táwa kà òwe táwa kà ní pé ká ṣiṣẹ́ ní báǹkì ká ṣiṣẹ́ ní iléeṣẹ́ ńláńlá àwọn ò kàwé. So ọlọ́pàá tó bá ti sọ pé kẹ́kàn torí ẹ̀ ni wọn fi ń gbọ́ èbó. Ọlọ́pàá mi bá gbàwé lọ́wọ́ ẹ ó máa rí road wordness ń bẹ̀. Àwọn ọmọ Fúlàní wọ̀nyẹn á sì máa béèrè pé where is your road wordness? Road wordness ẹ̀ dà pàápàá àwọn tó bá gbé bí Èkó yẹn pidgin ló máa fi sọ̀rọ̀. Omi máa wo driving license tí expire àló ti expire tó o bá dúró dáadáa sọ pé ọ̀gá ṣe ẹdébúrà sójú ni. A ní òmìnira orílẹ̀-èdè Yorùbá là ń fẹ́. Bí rálì ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn ti ń darapọ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ kó máa dàrú. Ẹ jẹ́ kí bítúbẹ̀tì bí ṣe ń pariwo báwọn ò dúró mọ́ tí gùdùgùdù ń ṣẹlẹ̀ láàrin Haúsá Fúlàní. Ẹ jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yin á máa bọ́ta ẹ máa pariwo orílẹ̀-èdè wa làwa ń fẹ́ àfẹ́ nǹkan kan mọ́ Nàìjíríà. Ìdìbò 2027 kò sí yìí kàn wá lórílẹ̀-èdè Yorùbá. Ojú Tinubu ti já a báyìí ó ti ń rí i pé láàrin ọ̀tá ìlòmú wà. Àwọn tó pè lọ́mọ ìyá ẹ̀ àwọn tó pè ní ọ̀rẹ́ minú àwọn tó pè ní ẹni tá a finú tán tá a fọkàn rán ó ti ń hàn sí bàbá yìí wípé àwọn ará bí iye ìṣara wọn. Ẹ gbọ́ ó ti ń hàn òun rèé ẹjá fi lé ìgbàgbèdè ẹ̀lẹ̀. Ẹ wo fídíò yìí láàrin Kákwáńsó àti bí Tinubu bó ṣe dà wọ́n rú òun rèé ẹ̀ ṣó níbẹ̀. Da gaba ba ko da ta baya sai an shirya. Kwankwaso Gaba dai jagora ga addu'a ta bayan Allah. ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Gaba dai jagora ga addu'a ta bayan Allah. Ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Kwankwaso gaba dai jagora ga addu'a ta bayan Allah. Ba gaba da gaba ba ko da ta baya sai an shirya. Kwankwaso Gaba dai jagora ga addu'a ta bayan Allah. tafiya mai nisa jirgin